Good afternoon, my people. This is your girl, Mashala Gist TV. Today we are celebrating my precious, beautiful, ambitious Dr. Points Naomi Shilekunwola Ogunwose. Today is our 30th birthday. We wish you long life and prosperity. So right now, they are going for vacation. Guess where they are going? That will be in my video. So, Kabiyesi want to take our queen to a special place, to a romantic place where they will be together, they will celebrate each other with prayer, with thanks to God. Queen Naomi mo bá yín yọ̀, kábíyèsí ẹ ṣé, ẹ kú ìtọ́jú Queen Naomi. Ọlọ́run Elédùmarè á tọ́jú ẹ̀yin náà. Our kábíyèsí is very very nice king. Wọ́n wà romantic, wọ́n wà nice. Kábíyèsí ẹ ṣé o. Mo gbé òṣùbà fún yín, òṣùbà ńlá, nítorí wípé àwọn ọkùnrin míì wọn mọ bó ṣe ń ṣe ìtọ́jú aya. Aya tó bá bá èèyàn jìyà, ó yẹ ká tọ́jú ẹ̀. Aya tó bá bá èèyàn jìyà, ó yẹ ká tọ́jú ẹ̀. Aya tó bá ń gbàdúrà fún èèyàn, tó ń fẹ́ ìlọsíwájú kingdom èèyàn, ó yẹ kéèyàn tọ́jú ẹ̀. Ó yẹ kéèyàn máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ni. Queen Naomi, ẹ kú oríire ni o. So right now they are flying to a special romantic place. They're going to eat breakfast and they're going to do massage. They're going to do a lot of things for her birthday. Then in the bed, laying down with Kabiyesi, talking, praying together. In fact, this birthday gift is in a grand style. Kábíyèsí, mo gbébà fún yín, ẹ ṣé gan ni. Ẹ kú ìtọ́jú Queen Naomi. Ṣé ẹ̀yin ò rí bí Queen Naomi ṣe ń glow ni? Ẹ wo dress yẹn lásán. Wọ́n á wá travel, wọ́n á fly, wọ́n á lọ sí best place láti celebrate birthday wọn with Kábíyèsí and Tadenikawo. Ẹ kú oríire o. Mo bá yín yọ̀ ni o. Mo bá yín yọ̀ gan-an ni, ẹ̀yin ọlọ́tẹ̀ tó jẹ́ pé ẹ fẹ́ nǹkan ire láyé yìí. Ẹ tún lè wá pé irọ́ ni wọn ò lọ́bi kankan. Wàhálà ti yín nìyẹn. Àwa máa sọ tiwa, ṣó ti yé yín? Àwa máa sọ fún yín pé gist ni, alleged ni, but eventually I come to reality. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ bá mi celebrate obìnrin takuntakun yìí. Ẹ bá mi celebrate èèyàn pàtàkì láwùjọ. Ẹ wo bí orí gbogbo social media ṣe ń ṣe. Ẹ wo bó ṣe ń ṣe gbìgbì gbàgbà gbìgbì lórí èèyàn kan péré. Olúwa má jẹ́ kí àwọn ọ̀tá mi àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lórílẹ̀-èdè ayé yìí, ọ̀tá yín ò ní borí yín. Gbogbo ojú tó ń gbọ́ mi, etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ọ̀tá yín kò ní borí yín. Gbogbo ẹni tó bá ń ro ibi sí yín, ibi máa bá a ni. Gbogbo ẹni tó ń ro ibi sí mi àtàwọn ọmọ mi, ibi máa bá wọn ni. Gbogbo ẹni tó ń ro ibi sí gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ibi ó máa bá wọn ni. Queen Naomi, ibi ti bá wọn ọ̀tá yín, ojú ti tì wọ́n. Ẹ wo bí gbogbo ayé ṣe ń celebrate yín. Not only in Nigeria, all over the world. Canada, Texas, US, Chicago, in America, everywhere. Everybody is celebrating you. The people in UK, they are celebrating you. The people in Japan are celebrating you. The people in ìlú wo tí ẹni? Tokyo, they are celebrating you. Everywhere, all over the world, they are celebrating you. They are rejoicing with you. Wọ́n ní Ọlọ́run ti ṣe. Gbogbo èèyàn ló ń ṣe thank God. We are happy for her. Tí Queen Naomi bá jẹ́ èèyàn tí ò dáa ni, ṣáwọn èèyàn celebrate wọn, ìyẹn ọ̀tá.
ṣé tí Queen Naomi bá jẹ́ èèyàn burúkú ṣé àwọn èèyàn àti ẹ̀mọ́ bóyá ń ṣe birthday wọn ò ní mọ̀. So ìyẹn ní láti sọ fún yín pé èèyàn pàtàkì ní obìnrin yìí, èèyàn tí èèyàn fi ń tọrọ èèyàn ní obìnrin yìí. Mọ́mì Queen, mo gbé ìbà fún yín, ẹ ṣiṣẹ́ takuntakun nínú ayé Dr. Prophetess Naomi. Ẹ ṣe iṣẹ́ takuntakun, mo gbé ìbà fún yín, ẹ kú iṣẹ́, ẹ máa jẹun ọmọ, ẹ máa pẹ́ láyé. Ọjọ́ tẹ́ bá máa jókòó pé kẹ́ fẹ̀yìntì báyìí, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe lórúkọ Jésù. Ẹ wò ó kábíyèsí, ẹ kú oríire. Mo dúpẹ́ pé irú èèyàn báyìí ó wà nínú ayé yín. Ọ̀tọ̀ ni kéèyàn fẹ́ ìyàwó, ọ̀tọ̀ ni kéèyàn fẹ́ aya, ọ̀tọ̀ ni kéèyàn fẹ́ ìhà ẹ̀gbẹ́ èèyàn. Ìhà ẹ̀gbẹ́ yín ni prophetess Dr. Naomi. Ẹ ṣé, ẹ kú ìtọ́jú wọn. Gbogbo ẹ̀yin ènìyàn, ẹ bá mi celebrate Queen Naomi o. Ẹ celebrate wọn more and more. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń comment, because tí ò bá ṣe ẹ̀yin, èmi ò lè wà níbí. Tí ẹ bá comment, ẹ wo fídíò mi, báwo ni mo ṣe fẹ́ ní subscribers? Ẹ̀yin gangan ni mo gbé ọpẹ́ fún. Ẹ ṣé, Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tó ti di tó jẹ́ pé kò mí nínú ayé yín, gbogbo ẹ̀ máa mí. Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè. Ilé àti ọ̀nà yín kò ní dàrú ní agbára Ọlọ́run. Àwọn ọmọ yín náà ni o, Mashola Gist TV. Ọ̀rẹ́, friend part 3 mo ti load ẹ̀ lénìí, ẹ lọ gbọ́, ẹ comment, ẹ wò ó. Tó bá máa fi di next week, a máa mú the other episode of ìyàwó mi ó ń ṣàgbèrè, a máa mú wá. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. I love you all. God bless you. Please share, like and subscribe to this video. God bless you all.